Bọ̀dá Ibrahim Chatta ẹ fura o Bọ̀dá Ibrahim Chatta wọ́n ní ìfura lógun àgbà lórí Film Village yìí. Bọ̀dá Ibrahim Chatta ẹ fura o nítorí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú industry yín ni wọ́n wá síbẹ̀ Bọ̀dá Ibrahim Chatta ẹ̀yin ló dé mọ̀ wípé wọ́n fẹ́ràn yín nínú Nollywood industry o. Ẹ̀yin ló mọ̀ pé wọ́n fẹ́ràn yín o. Ẹ dẹ̀ mọ̀ wípé ìṣubú yín ni wọ́n wá ní gbogbo gbà. Ẹ fura o. Bọ̀dá Ibrahim Chatta ẹ ní láti fi security síbẹ̀ yẹn. You need tight security and CCTV camera all around that Film Village. Yes. Because ẹ̀yin náà fún yín mọ̀ wípé wọ́n fẹ́ràn yín nínú Nollywood industry. Because you are most talented actor. Tani. Yes. Tọ́bọ̀ sọ wípé the best actor tani Nigeria. Ọ̀gbẹ́ni Bọ̀dá Ibrahim Chatta ò kìí ṣe number 2. It's number 1. But síbẹ̀síbẹ̀ Bọ̀dá Ibrahim Chatta wọ́n yàn yín jẹ o. Tẹ́bá notice ẹ máa rí pé wọ́n ti fún Bọ̀dá Ibrahim Chatta láwọ́dì rí. Wọ́n nominate Bọ̀dá Ibrahim Chatta rí o. Ọ̀tẹ̀dẹ̀ ló wà ń bẹ̀ o. Even Bọ̀dá Ibrahim Chatta bó ṣe wàhálà tó yẹn wọ́n invite wọn síbi award yẹn rí tọ́kílẹ̀sì ọkọ̀ máa fún láwọ́d àwọn ọ̀kan ló wà nídìí ẹ̀ o. Bọ̀dá Ibrahim Chatta báwọn èrò ṣe ń pọ̀ tó ń ya wá bá yín ní Film Village ẹ fura o. Ìfura ní ogun àgbà. Ìfura lógun àgbà o. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Àwọn rédíò pìrìsẹ́ntà kan ó pe Bọ̀dá Ibrahim Chatta lórí prógámù ẹ̀ bó dẹ̀ ṣe pè wọ́n ó béèrè lọ Bọ̀dá Ibrahim Chatta wípé Bọ̀dá Ibrahim gbogbo ọmọ Nàìjíríà rí pé wọ́n máa ń nominate èèyàn wọ́n máa ń fún àwọn actors láwọ́d but wọ́n ti fún yín rí ẹ wá gbọ́ èsì tí Bọ̀dá Ibrahim Chatta fọ̀ Bọ̀dá Ibrahim Chatta fọ̀ so Bọ̀dá Ibrahim Chatta èyí náà mọ̀ wípé wọ́n dìtẹ̀ yín nínú film industry ẹ fura pẹ̀lú Film Village yẹn gbogbo àwọn tí wọ́n wá bẹ̀ kọ́ ni wọ́n dùn o. You need tight security kọ́ máa wá pààyàn mọ́ yín bẹ́ẹ̀ kọ́ máa pa yín ọ̀tá yín mọ́ bẹ́ẹ̀ àbí kọ́lọ́kọ́ kọ́ tó ṣe ti yín wá bẹ́ẹ̀. You need tight security because àwa nífẹ̀ẹ́ yín àwa mọ̀ pé you are the best actor wọ́n kàn yàn yín jẹ ni bí wọ́n ṣe fún yín láwọ́dì yẹn tó ọdún méjì yín yẹn wọ́n yàn yín jẹ ni. Àwọn actors ẹgbẹ́ yín jẹ ló wà ń díẹ̀ àwọn ló wà ń díẹ̀ because róòlù wo lẹ́fẹ́ jẹ́ kí Ibrahim Chatta play tí ò ní play ṣé róòlù babaláwo ni ṣé tàfà ni ṣé ti pastor ni mi ò tí rí róòlù náà. I've never seen the role. Ó yá ẹ wo fídíò yẹn o ń bọ̀ ẹ wo fídíò yẹn ẹ máa gbọ́ bọ́dà yẹn béèrè lọ́wọ́ Bọ̀dá Ibrahim Chatta pé kí ló dé tó wọ́n fi fún yín láwọ́dì ẹ máa gbọ́ pọ̀ tí Bọ̀dá Ibrahim Chatta sọ ń bọ̀ ní sáré wá fídíò yẹn. Bọ̀dá Ibrahim ìfura lógun àgbà o. Àwa nífẹ̀ẹ́ yín làwa ṣe pariwo jáde la ṣe ń sọ̀rọ̀ báyìí o. Àwa nífẹ̀ẹ́ yín ni o tábà nífẹ̀ẹ́ yín àní pariwo àní sọ̀rọ̀ báyìí o. Ẹ fẹ́ kí kankan ṣe yín o Bọ̀dá Ibrahim Chatta ẹ fura o ìfura lógun àgbà o. Ìfura lógun àgbà o. Ó yá ẹ̀yin náà wò ẹ wá gbọ́. Ẹ já sọ fún tá a ti bá gbà. Máa kí ẹ briefly torí mo wà lẹ́nu set. Gbẹ̀ngà lẹ́lẹ́ o Ìbàdàn mẹ́sì ọgọ̀ ọmọ gbọ́sásá mọ́mọ́ sá o ọmọ gbọ́yàyà mọ́yà Ìbàdàn lóde lájà ìlú bí kúnlé olókè ìlú ogun mọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun ẹ̀yin lọ́mọ ọgbọ́n sọpọ̀ tó kẹ́kẹ́ bẹ̀rẹ̀. Bọ̀dá ó ti tó orí mi wú ó ti tó owó tán ní ìfún ẹ̀wọ̀n jẹ́ tún náà ẹ̀wọ̀n jẹ́ nà tán bọ̀dá mi ní ìsìn kẹ́tọ́ di pé mo pè yín ó gbọ́ ọmọ Nàìjíríà aṣọ kìíní kan a ní kí ló dé tó jẹ́ pé àmì ẹ̀yẹ Nàìjíríà ní ìsìn wọn ì sábà nominate yín àbẹ́yìn lẹ̀ fẹ́ nominate yín fámì ẹ̀yẹ ni. ṣé ẹ ní béèrè tí bọ́dà yìí béèrè ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ ìdáhùn Bọ̀dá Ibrahim Chatta o lẹ́fí máa mọ̀ wípé Bọ̀dá Ibrahim Chatta
wọ́n ní ọ̀tá tó yapa nínú Nollywood movie industry yẹn o mo dẹ̀ pé gbogbo wọn dẹ̀ ni wọ́n kóra wọn wá sí film village yín bẹ́ẹ̀ ẹ fura. ní ìsìn kẹ́tọ́ di pé mo pè yín ó gbọ́ ọmọ Nàìjíríà aṣọ kìíní kan a ní kí ló dé tó jẹ́ pé àmì ẹ̀yẹ Nàìjíríà ní ìsìn wọn ì sábà nominate yín àbẹ́yìn lè fẹ́ nominate yín fámì ẹ̀yẹ ni. ọ̀rọ̀ tó kò yé mi náà. ẹ fẹ́ lọ bẹ̀. nínú kí sí pé mi fẹ́ lọ bẹ̀ mi understand the reason tí ma fi energy ṣiṣẹ́ mi tó bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ kò ń ṣe pé wọn in fact wọn à nominate mi àbí àìfọmọláwọ̀dù kò bí mi nù o ìdí ni pé kò sí bó ṣe rò pé òun ṣiṣẹ́ tó àwọn akẹgbẹ́ rẹ̀ náà ń ṣiṣẹ́ understand so wọn láti mú ẹni tó bá dáa jù lọ́dún kan ni so ìyẹn kọ́ ni ìṣòro mi gan-an ni pé ǹjẹ́ àbúkọ́ wọn kì í invite mi gan wọn kì í invite mi so ìyẹn dàbí ọ̀tẹ̀ lójú mi wọn kì í invite mi ẹ mọ̀ pé ẹ ń sìn máa wọn lè ní kátígórì a máa mú Gbẹ̀ngàrí Àtọ̀ a máa mú Lateef Adédìméjì a máa mú Múyìwá Adémọ́lá a máa mú ṣùgbọ́n yẹ kí n gba invitation kan sọ fún yín kí n gba invite wá síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n yẹ ti ẹ̀ pè mí ẹ mọ̀ pé wọ́n rò pé àbí iṣẹ́ mi náà ni ò tí ì dáa tó bẹ́ẹ̀ ni wọ́n á rí àwọn younger colleagues mi in fact àwọn. bùrẹ́ Ibrahim Chatta ẹ gbà díẹ̀ iṣẹ́ yín dá bàjẹ́bàjẹ́ bùrẹ́ Ibrahim iṣẹ́ yín dá kò tí ì ṣẹni tó áàkì tó yín ní Nàìjíríà yìí àìtí yìí gbogbo àwọn bọ́dà mi Ọdúnládé bọ́dà mi Lateef Adédìméjì bọ́dà mi Fẹ́mi Adébáyọ̀ wọ́n tẹ̀lé yín lẹ́yìn ni wọ́n bá yín lẹ́nu iṣẹ́ ni wọ́n dẹ̀ ń tẹ̀lé yín lẹ́yìn gbogbo wọn pátá ni wọ́n ti gba award best actor ẹ̀yin nìkan ni wọ́n yọ́lẹ̀ tí wọ́n fún award ẹ̀yin náà gbọ́ kò tí bọ́dà báyìí sọ ẹgbẹ́ tí wọ́n sọ wọ́n ní ìṣúra wọn tiẹ̀ wá ní pé kì í ṣe pé bóyá wọn kí ń pé wọn fún àwọn award ló ń bí àwọn nínú o ṣùgbọ́n wọn tiẹ̀ kí invite àwọn rárá wọn kí invite wọn àwọn kan nínú industry náà ló máa wà nídìí ẹ o tó máa sọ pé ẹ má invite ẹ o ẹ má invite ẹ o so bọ̀dá Ibrahim ẹ be careful lórí film village yìí tó ń dà wá o ẹ ní tight security ní tight security mi ò dárúkọ anybody o èmi kàn ṣàlàyé ni wípé kọ́ lè mọ̀ gbogbo àwọn bọ̀dá Ọdúnládé Adékọ́lá àwọn náà gbìyànjú ṣùgbọ́n ẹ gbàgbé ẹ̀ bọ̀dá Ibrahim Chatta ṣe bàbá action bọ̀dá Ọlọ́dé náà àwọn náà ní bàbá action ọkọ̀ tó ti Ibrahim Chatta kò sí róòlù náà tí Ibrahim Chatta ò lè play ẹ sọ róòlù kan tí Ibrahim Chatta ò lè play fún mi ẹ sọ ṣé kó ṣe bí pastor ni ṣé kó ṣe bí ọba ni ṣé kó ṣe bí politician ni ṣé kó ṣe bí jagunjagun ni ṣé kó ṣe bí bàbá arúgbó ni ẹ sọ Ibrahim Chatta is very very good very very talented the most talented actor we have irú ẹni bẹ́ẹ̀ yẹn kò wá ní wọn wá nominate ẹ rí. target Ibrahim Chatta ọ̀nà sọ yẹn sì bá wọn sàmì sí pé lágbára Ọlọ́run ẹ gbà bọ̀dá kẹ́tì ẹ̀ tó wá gba Oscar báyìí àwọn ọmọ Nàìjíríà ní tilé toko wọ́n wá appreciate yín. so àwọn ẹnìkan tí wọ́n jẹ́ individual ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń fún bọ̀dá Ibrahim Chatta lówó tó wá ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n support wọn táwọn mìíràn tó pé àwọn náà máa fún wọn ní award tó jẹ́ individual. so láti day one bọ̀dá Ibrahim Chatta ẹ lọ́rẹ̀ẹ́ nínú movie industry ẹ lọ́rẹ̀ẹ́ so ẹ be careful pẹ̀lú film village yín o ẹni tight security pẹ̀lú CCTV àwa fẹ́ràn yín ni o àdèmọ̀kọ́ tó ń ṣe fún yín ló fà tá fi sọ̀rọ̀ àmọ̀kọ́ tó ń ṣe fún yín àmọ̀ pé wọ́n yàn yín jẹ ẹ jẹ́ ká wo film industry yẹn náà film village yẹn bọ̀dá Ibrahim tẹ̀ wọ́n rí try lórí film village yẹn ó yẹ ká kan sára sí wọn ládùúrú ọ̀tẹ̀ tí wọ́n dì lórí bọ̀dá Ibrahim yìí ládùúrú ọ̀tẹ̀ tí wọ́n ti dìlé lé wọn lórí síbẹ̀síbẹ̀ náà bọ̀dá yẹn ó sì ní achievement ẹ jẹ́ ká wò. All right, let me show you the wonder of this place. Now we've been building sets and stuff. Now we're going to show you what our accommodation will look like. It's going to look like we have something, not a prototype per se, but a sample of what we're building. So
I'm showing you the Ile Koko first. This is a thatched house. So you'll be wondering, a thatched house has an air conditioner? But let me show you exactly. We're still building over. I'm going to show you where exactly this place looks like. Come with me, come with me. Come on, come with me. So this approach to my own film trip. Open the door. Lock is on. Okay, now over. And this is it. This is you guys are locked out. So this is the sitting area. The sitting area here, the bed here, we're still constructing. We see making it. This is the bed area. It's a room. A room that has everything. There's a room. And this is the office area. Everything is we're still doing it. So an office table is coming here with the chair of the guest, and why are they going to do this? So this is actually made for me, but we're doing like 8 to 10 of this for our guests. But this is a design, like a prototype. We designed this like a prototype. So but this is still under construction. No, we're not yet done. So gbogbo àná rí film village yẹn bọ̀dá Ibrahim Chatta lágbára Ọlọ́run ẹ̀ ní jábọ̀ lókèlókè ilẹ̀ ọmọ lọ but abayin dúpẹ́ fọ́lọ́run nípe bí wọ́n ṣe ń dìtẹ̀yìn tó ẹ̀tún ní achievement tí gbogbo wọn ò ní nínú industry Ọlọ́run ti fún yín ṣe ọ̀pọ̀pọ̀ ṣe dìtẹ̀yìn tó tí wọ́n gbìyànjú pé kọ́ṣà máa fún yín láwọ̀ tàdé mọ̀ pé ẹ̀ deserve bọ̀dá Ibrahim Chatta a nífẹ̀ẹ́ yín làwa fi jáde o ẹ fura ológun àgbà o gba ọ̀nà Hollywood yín tán kàn kóra wọn wá bẹ́ẹ̀ yẹn ẹ ní the tight security o kò fi CCTV camera síbẹ̀ o bọ̀dá Ibrahim ẹ fura o so bọ̀dá Ibrahim Chatta ẹ fura o ìfura ológun àgbà o gbogbo àwọn méjì tán wá síbẹ̀ yẹn bọ̀dá Ibrahim ẹ fura o jẹ́ ká máa wo fídíò kí ni tíátà wọn lọ film village wọn lọ. Making the swans. So, naturally, this is Ile Koko thatched roof house. But when you are inside, you cannot know. That is the thing. So let me show you the thatch from the outside. See thatched. See Ile Koko. But when you are inside, you cannot know. That is it. So I'm going to do a 360 now. A 360 starting from this angle here, facing the bedroom, the bath area. So I'm going to go. Back here, 360 degree. So this is one of the wonder we are creating here. We're still shallow, not yet, but so this is one room, like a room studio. It has a kitchen here. No, this is not even a kitchen actually. This is a kitchen. This is a kitchen. So I should show you now. So this is the kitchen. A big cooker over there. That's okay. Let's check to me. So she did it no, you have to be so giga. Try to do the fine. So try to do the okay, so the cooking area. So this is the dining area. So like a room studio, one room studio, one room. Bọ̀dá Ibrahim Chatta, ẹ fura o. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ yín nínú movie industry o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive we no go? What drive we fulfillment? What drive we be to ballo? Oh, ni sharing. Even go ma Drive TV. Thank you, Chloe. Drive TV, driving you around the world.